السلام عليكم ورحمة الله وبركاته. ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba agbẹ̀tọ́ ẹni fúnni, olùgbèjà ẹ̀dá, ọba tí í ṣe ń tó fẹ́ nígbà tó fẹ́, fún ẹni tó fẹ́, fẹ́ni tí ń wù láti ṣoore fún, ọba kàyàkàyà. ما شاء رب العلا في خلقه صنع. ọba tó jẹ́ pé ojú ní ń ká ẹ̀dá, gbogbo ẹ̀dá tọ́lọ́run ó ṣoore fún kò lè mọ̀ pọ́lọ́run ó ṣoore fóun, ṣùgbọ́n bójú bá kán ẹ̀dá, ẹ̀dá ó máa wá wò bí ẹni pé kò àbọ́lọ́run ò tiẹ̀ rí náírà ààyè tóun wà ní. ẹ̀yin ọmọ Nàìjíríà, mo fẹ́ kí ẹ jẹ́ kí gbogbo wa ká fi àsìkò yìí ronú, ká wòye, ká wo iṣẹ́ t'Ọlọ́run ṣe. bí bá tiẹ̀ ti ń ṣe àwọn iṣẹ́ kan tẹ́lẹ̀ tá a wo bẹ̀, èyí tó ṣe yìí ó yẹ ká lè wo bẹ̀. àbẹ́ ẹ̀ wo bí Ọlọ́run gbé Buhari dé, ẹ̀ wo bí Ọlọ́run gbé Buhari dé. ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló du aṣíwájú orílẹ̀-èdè yìí, ṣùgbọ́n tó yẹ pé ń ṣe ní ń já lulẹ̀ láti bẹ̀. kódé èyí tó ṣe gbẹ̀yìn mọ́ rántí pó sì ń sunkún nígbà tí wọ́n sọ pé kò wọlé. ẹ wá rí i, ṣùgbọ́n mo ní ẹjẹ́ àwòye Buhari tí ò wọlé yìí, ẹjẹ́ á máa wo bí ọ̀rọ̀ rẹ̀ ó ti súyọ. àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá, wọ́n a máa sọ àwọn ọ̀rọ̀ ńláńlá, wọ́n a máa sọ ọ̀rọ̀ pàtàkì. wọ́n ní ntàgbàlagbà gbórí ẹni rí, bọ́mọdé bá gùn rókò kò lè rí. mo wí bẹ́ẹ̀ fẹ́yìn ọmọ orílẹ̀-èdè yìí. mo lẹ́ni ẹ̀fẹ́ lẹ́ẹ̀ padà wá sọ pé ẹ fẹ́, ẹni tẹ́ ẹ gbà tiẹ̀ tẹ́lẹ̀ lẹ́ẹ̀ padà wá sọ pé ẹ gbà. ẹni ẹ̀fí ó déwájú tẹ́lẹ̀ Ọlọ́run ó sì gbé síwájú. ẹ̀yin náà ni ó yàn pé ẹ gbé iwájú fúnra yín. ẹgbẹ́ á gbé Buhari síwájú àbẹ́ ẹ gbé iwájú. ẹ wá Buhari ló kó wọn pé kó wá ṣáájú Nàìjíríà bẹ́ẹ̀ wá lọ. tọ́ àtúnfìyẹn dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ wá ló kó wọn o. ẹ̀yin tẹ́ ẹ bá wa mú jáde tí gbogbo ọmọ Nàìjíríà sì sọ pé tiẹ̀ náà làwọn ó ṣe. سبحان الله جل ما لا يموت. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما شاء الله ما شاء الله. هم يقسمون رحمة ربك جل ما لا يموت. نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا جل ما لا يموت. ورحمة ربك خير مما يجمعون. ọba òótọ́, ورحمة ربك خير مما يجمعون. ọ̀rọ̀ Ọlọ́run ọba nígbà tí ń sọ fún Ànábì wa Muhammad. أهم يقسمون رحمة ربك. Ọlọ́run ní ìwọ Ànábì sọ fáwọn èèyàn rẹ̀ o. أهم يقسمون رحمة ربك. ó sọ fáwọn òpònú èèyàn tí wọ́n mọ Ọlọ́run. أهم يقسمون رحمة ربك. ó sọ fáwọn ẹni tí wọ́n ọ̀dọ́ Ọlọ́run mà. أهم يقسمون رحمة ربك. ó sọ fáwọn òpònú tí a ń fọ́ fún tí a ń dànù bí a bá tiẹ̀ mú ìbásàǹfààní. أهم يقسمون رحمة ربك.
pín ìpín dáadáa kálukú fún láyé ni. ahum yaksimuna rahmata rabbika. àní sí àwọn ni wọ́n máa pín oore kálukú fún ni. ahum yaksimuna rahmata rabbika. sáwọn ni wọ́n fa ṣáájú jà ṣáájú ni àwọn ni wọ́n fò lówó lówó ni àwọn ni wọ́n fò lóyè lóyè ni. ahum yaksimuna rahmata rabbika. ọlọ́run ní kì í sàwọn wọn ọgbọ́n ni. ahum yaksimuna rahmata rabbika. ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń rohùn sẹ́ ọlọ́run ní wà ní Muhammad jẹ́ kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ pé sáwọn ni wọ́n máa pín oore àwọn èèyàn fún wọn ni. bainahum ma'ishatan fil hayati dunya. ọlọ́run lọ́rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń ròyìn o ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń ròyìn o èmi ọlọ́run ni o nahnu qasamna. ọba tó pera rẹ̀ láwa nahnu qasamna. ọláwa ọlọ́run nahnu qasamna. àwa la máa pín àwa la pín fún wa àwa la fi ìyẹn joyè àwa la gbọ́dọ̀ fi ìyẹn joyè ẹnìkan kọ́ ni ó fi joyè. nahnu qasamna ma'ishatahum fil hayati dunya. ọlọ́run lémi ọlọ́run ni mò ń pín oyè mi lèmi ó máa pín oyè àwọn kọ́ ni wọ́n ó pín èmi kọ́ àwọn wọn ò tó sọ̀yàn dolówó wọn ò lè sọ̀yàn dọlọ́lá wọn ò lè fi yàn jọba àlù ẹni abá pé ọjọba ní ọjọba. nahnu qasamna bainahum ma'ishatahum fil hayati dunya. jẹ́lẹ̀ máa lẹ̀ mú ọlọ́run lémi ni o èmi ni o ọlọ́run lémi ni. fawqa ba'din darajat. ọlọ́run lémi ọlọ́run èmi lèmi máa fáwọn èèyàn joyè má sì máa gbéra wọn máa gbé àwọn èèyàn gajura wọn lọ ẹ gbọ́dọ̀ mọ̀ pé mi ni mo ń láti gbé nìkan ga jẹ́ nìkan lọ ẹ̀yin kọ́lẹ̀ ẹ gbé nìkan já jẹ́ nìkan lọ. ahum yaksimuna rahmata rabbika. nahnu qasamna Allahu akbar kabira. bainahum àsopọ̀ ònú èèyàn pọ̀ lórílẹ̀‐èdè yìí báyìí. Allahu akbar ẹnìkan ti ló tiẹ̀ tán. ẹnìkan ló kó tiẹ̀ tán ó yẹ kó máa lọ ẹ sì lóun náà ni kó tún wà ń bẹ ẹ gọ̀ ni ẹ̀yin gọ̀ ni ẹ mọ̀ pé Allahu akbar ọlọ́run lémi ọlọ́run ọba èmi ni èmi lọ́ba tí fi ní í jọba ẹni wọn bá fi jọba ẹnìkan ò lè fi jọba. nahnu qasamna bainahum fil hayati dunya ma'ishatahum fil hayati dunya. èmi ọlọ́run lèmi pín ìpín kálukú fún oníkálukú ló nípìn tiẹ̀ oníkálukú ló nípìn ẹjẹ́ ó yé yín ẹnìkan ò lè ẹnìkan àbá ebá àwọn kan ti jẹ́rí àwọn kan ti jẹ́rí bí wọn náà bá sì ti jẹ oyè àkúrò ńbẹ ẹ̀kọ́ náà ni mo fẹ́ kọ́ Buhari nísìnyí pé ìwọ náà lè débẹ̀ tán tínrín la rí ọ ní ìsìn kọ́ wá padà wá dé èèyàn ńlá kọ́ padà wá dẹni ó wúlẹ̀ kẹ́ ọ padà kúrò ńbẹ náà ni o. warafa'na padà kúrò ni o. ba'dahum fawqa ba'din darajatin. ọlọ́run lémi mo gbé yín gajura yín lọ o. darajatin. owó kọ́ ni ẹ fi máa jágbàlagbà. darajatin. agbára kọ́ ni ẹ fi máa jágbàlagbà. warafa'na ba'dahum fawqa ba'din darajat. ọba aláṣọyé ó ní èmi ni mo gbé yín gajura yín lọ. liyattakhidha ba'dahum ba'dan sukhriyan. liyattakhidha ba'dahum. liyattakhidha ba'dahum ba'dan sukhriyan. la ilaha illallah. liyattakhidha àìgbà yóò bá tiẹ̀ ní òní gbà. ba'dan sukhriyan. ọlọ́run lémi ọlọ́run ọba èmi ni mo dá olówó èmi ni mo dá tálíkà tí ó máa jẹ́ tí ó máa wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó máa bá nù bàtà. ǹjọ́ mo ti dólówó ni mo ti dẹ́ni tí ó máa sin olówó. ǹjọ́ mo ti dá àfa ni mo ti dọ́ máa kéwù rẹ̀ tí ó bá nù bàtà.
سخريا ǹjọ́ mo ti dá tíṣà ni mo ti dán ọmọ iléèwé tí ó dúró pápápá tí ó fi ẹ káàbọ̀ sà. بعضا سخريا ǹjọ́ mo ti dọ́kùnrin ni mo ti dá obìnrin tí ó máa tọ́jú ẹ̀. ليتخذ بعضهم بعضا سخريا. àní èmi ọlọ́run ni mò ń pín èmi ni mò ń pín yín sípò sẹ́ èmi lèmi ò gbé gbogbo yín sípò má sì máa wá èmi ọlọ́run ọba la ilaha illallah kò sí ẹni tí wọ́n dá tí wọ́n ní yẹn rú tiẹ̀ fún kò sí ẹni tí wọ́n dá tí wọ́n ní yẹn tí ọba ti ṣiṣẹ́ fún. ليتخذ بعضهم بعضا سخريا. àwọn kan bẹ tí ẹ ń jà lọ́wọ́ nísìnyí lórí pé mi ni wọ́n máa nu orí tébù Buhari ẹni tí n bá tún nu orí tébù rẹ̀ oyè tó ga lò náà tún rí bàbá ìwọ ò ní gbà ni ò ní gbà ìwọ èé gbà bọ́lọ̀ ń bá dẹ́nìkan lẹ́jọ́ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ò ní gbà ọlọ́run ó sì dá. Allah. ليتخذ بعضهم بعضا سخريا. La ilaha illallah. ورحمة ربك خير مما يجمعون. Allah. ورحمة ربك خير مما يجمعون. bami tún wí sẹ́ẹ̀lì yàtàkìsà bá dọ̀hún بعضا سخريا. àní mo gbọ́dọ̀ dá ọ̀gá kí n dọ́ máa ṣe. ليتخذ بعضهم بعضا سخريا. bólówó bá ń lo òde kò gbọ́dọ̀ dá pọtifólíò rẹ̀ gbé lọ́wọ́ ẹnìkan ni ó bá gbé lọ́wọ́. ليتخذ بعضهم بعضا سخريا. bí a bá pẹ́ lágbájá mọ́níjà ni ó gbọ́dọ̀ ní mẹ́sẹ́ńjà. ليتخذ بعضهم بعضا سخريا. bí a bá pẹ́ nìkan lọ́ba agbọ́dọ̀ ráwọn abọ́bakú agbọ́dọ̀ ráwọn abọ́bakáwọ́ abẹ́sẹ̀káwọ́ ọba. ليتخذ بعضهم بعضا سخريا. ẹ̀yin sì wá wà ń bẹ̀rẹ̀ ń pariwo páwà ẹ̀ wá mọ̀ pé páwà ti lọ ó ti lọ páwà lọ bọ́ọ̀ bá tiẹ̀ mọ̀ pé páwà ebó orí ni a ṣe máa múná Nàìjíríà lọ bí páwà ṣe lọ náà nù bí ṣe lọ la ilaha illallah. ورحمة ربك خير مما يجمعون. جل ما لا يموت جل ما. ورحمة ربك خير مما يجمعون. ọlọ́run ní gbogbo dáradára rédèrèdè jágbajàgba tẹ̀ ń kó káàkiri wọn yóò lóore kò sóore ń bẹ̀ tóore tọ́jú ọlọ́run ọba. gbogbo ntẹ̀ ń kó jọ wọ̀nyí kò sí nǹkan kan kò sáǹfààní kankan ń bẹ̀ ìdẹ̀ra ọlọ́run nìkan làǹfààní wà ìdẹ̀ra ọlọ́run ó nìkan làǹfààní wà. ورحمة ربك خير مما يجمعون. ó sí ọlọ́run. ورحمة ربك ó sí ọba wíyé. مما يجمعون. ọlọ́ni gbogbo ntẹ́ kójọ wọn ìdẹ́ lérò pàǹfààní ń bẹ ń bẹ kò sáǹfààní ń bẹ o kò sáǹfààní oore tọ̀dọ̀ ọlọ́run nìkan làǹfààní wà. ورفعنا بعضهم فوق بعض درجات. àti gbé yín ga àti gbé àwọn ẹnìkan ga jà àwọn ẹnìkan lọ rí lánàá. ورفعنا بعضهم فوق بعض درجات. àwọn tá a gbé ga lánàá tá a sọ wọn kalẹ̀ lónìí ẹ má bínú o ẹ má bínú bí ṣe é sọ kalẹ̀ náà nù bí ti rí náà nù bí ti rí náà nù ẹni ìyàwó kọ̀ ọ́ lẹ̀ ni ẹni ìyàwó kọ̀ ọ́ lẹ̀ ni bí ti rí náà nù bá ń lé ọlọ́kà tí ń jẹun alájì kí n lè awádélé ọlọ́kà ni àbẹ̀ bí ti rí náà nù bí ti náà kọ̀ sálàájà ńlẹ́ mọ́ náà ni la ilaha illallah la ilaha illallah. بعضهم فوق بعض درجات. la ilaha illallah. ليتخذ بعضهم بعضا سخريا. ẹ jẹ́ kí gbogbo wa ká mọ̀ pé ọlá ọlọ́run ọba ó ń bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa kálukú lọ́lọ́lá àti ẹ̀ tí ó lò ẹni tí ó lo ọlá nù pálọ̀ ìpalọ̀ ni ó ti lò ẹni tí ó lo ọlá nù yàrá ni ó ti lò ẹni tí ó lo ọlá ní la ilaha illallah. ورفعنا بعضهم فوق بعض درجات. jalla ma la yamut. ليتخذ بعضهم بعضا
سخريا لا إله إلا الله ليتخذ بعضهم بعضا سخريا. nísìnyí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀gá àná ẹ ti dọmọṣẹ́ lónìí ngbà wọ́n ń fi fèrè sin tí wọ́n ń fi fèrè sin Jonathan kúrò nínú ọgbà ngbà tí ó kúrò l'Aso Rock wọ́n taari àwọn mọ́tò kan ṣáájú wọ́n gbé tiẹ̀ sáàrin àwọn tí ó wà la ilaha illallah wọ́n wá fọn fèrè kó jáde. wọ́n fọn fèrè pé tó o ti bá tiẹ̀ débi kan o ti débi o ti kábíyì tiẹ̀ débi ibi ọ̀kà fàtí ààrẹ débi wàlà láàlínà má wá lọ ńgbà tí ó máa wá lọ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. ńgbà tí ó máa wá jáde lọ wọ́n wá fọn fèrè kan fèrè tí wọ́n fọn ní bí wọ́n ṣe ń fọn fèrè náà ni wọ́n palẹ̀kùn dé padà. la ilaha illallah fèrè tí wọ́n fọn yẹn ní ń sọ fún Jonathan pé bọ́ ọba tún padà débi ọ̀yà wá kí ẹni ó wà ń bí ni ọ̀ wá mọ́ o. ليتخذ بعضهم بعضا سخريا. kò sì mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó wá yé ńjọ́ náà ó yé ńgbà wọn káàsì àti èkú òlókè wọn káàsì àti èkú òlókè wọn bá ka dáadáa wọn wá gbé inú àpótí fún wọn padà wá gbélé lọ́pẹ́ àsíá rẹ̀ nìyí o ẹni àwa fẹ́ gbé kinní lé lọ́wọ́ ìwọ náà ló gbé fún wọn wá gbé àsíá tuntun míì lé lọ́wọ́ wá gbé lé ọ̀gá rẹ̀ gbé lọ́gá rẹ̀ la ilaha illallah la ilaha illallah. بعضهم فوق بعض درجات. ó wá yé mi ń jọ́ náà pé líyàtàkìsà بعضهم بعضا سخريا. la ilaha illallah. ورحمة ربك خير مما يجمعون. la ilaha illallah. ورحمة ربك خير مما يجمعون. ìyàwó rẹ̀ tí dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó máa sọ èbó bọ́ọ̀lùgì èbó tí ò sínú dictionary àwárí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń jọ́nà la ilaha illallah. ọlọ́run má dojú tì wá má jẹ́ àṣẹ̀sìn ẹ̀sìn àkọ́kọ́ nù láyé bẹ́yìn olóṣèlú gbọ́n rárá àwọn èèyàn tí máa wò yín wọn àṣẹ bẹ́ẹ̀ gbọ́n ni èmi ọ̀rọ̀gbọ́n kankan bíi àlámọ̀rí ẹ̀yin tẹ́ ẹ wà láàyè tẹ́ ẹ gbé lo ọdún mẹ́rin tẹ́ ẹ máa wá fẹ̀ hò bí ẹni pẹ́ ní kúrò ń bẹ̀ mọ́ la ilaha illallah. ورحمة ربك خير مما يجمعون. ìyàwó ẹ wá taari ẹ ṣáájú pé nsọ́nbẹ̀ ìwọ náà wọ́n pè ń bẹ̀ tẹ́lẹ̀ ọ̀yàwó amẹ́gbẹ́lọ́lọ́kọ́ lọ́ọ́ dá wọn lóhùn ìwọ nìkan lójú wá tì ó nìkan wá lójú tì ń jọ náà la ilaha ìyàwó ọ̀wá ìyàwó ọ̀wá ìyàwó ọ̀wá. ọlọ́ni wa rahmatu rabbika khairu mimma gbogbo ntẹ̀yìn kójọ wọn yóò fò ní oore ọlọ́run ni kẹ́ ẹ dúró tì oore ọlọ́run ìdẹ̀ra ọlọ́run tí ń bọ̀ lọ́nà àrọ̀rùn ó ní ẹ fẹ̀mí sí iṣẹ́ ìlú tá a ní ẹ sí ẹ òṣìṣẹ́ lẹ jẹ́ fún wa òṣìṣẹ́ wa lẹ jẹ́ owó àwo wa la fi ń sanwó fún yín àbí orí burú ń bá yín jà ní. awiwiwi ọ̀kọ̀ọ̀kan kan ò yé yín bẹ̀ ẹ ti gbàgbé ni bó òṣìṣẹ́ lẹ jẹ́ ẹ yín sọ̀gá wa ẹ àwa lọ̀gá. يحبون العاجلة لا إله إلا الله ويذرون وراءهم يوما ثقيلا ويذرون وراءهم يوما ثقيلا. àfáàní ibi tó dé yẹn mo gbé fẹ́ sọ fọ́mọ Nàìjíríà ìgbà ọ̀tún dé o. ìgbà ọ̀tún dé o. iná hàhùlà. ìgbà ọ̀tún dé ẹ̀yin tẹ́ ẹ gbégbọ́ ọ̀tún wá ẹ ti ń pariwo bí wọn bá dá akọ yín ẹ máa sọ pé Abuja straight Abuja ẹ ti dá Abuja ọ̀hún o ẹ ti débẹ̀ o ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ dé ẹ ti dá Abuja ọ̀hún bàbá sínétọ̀ ẹ ti dá Abuja bàbá rẹ́ẹ̀pù
ẹ ti dá Àbújá tọ̀ ntẹ̀ wá fẹ́ ṣe l'Àbújá la wá fẹ́ rí báyìí o ìgbà ọ̀tún ti dé. inna haulai yuhibbuna al-ajila ajilata jalla Maryamu wa yadharuna warahum yawman thaqila. mo nígbà ọ̀tún dé gbogbo Nàìjíríà ẹ jẹ́ abára wa dúpẹ́ fọ́lọ́run Buhari dé òótọ́ ọ̀rọ̀ dé òdodo dé. Ó máa ń dùn mọ́ mi nínú tí mo bá rí ẹnìkan bóyá nínú ìjọba àbíláyè kan ni àbí kó jẹ́ pé nínú ilé rẹ̀ ní gbé ń pa àṣẹ ẹ̀tọ́ ní ẹ̀tọ́ àṣẹ tó jẹ́ pọ́lọ́hún ọba gan ló gbé àṣẹ yẹn wá bó ṣe gbé wá náà ló náà ń pa inú mi á máa dùn ṣùgbọ́n kò sí láyé mọ́ ọba ọ̀ráṣẹ kankan pa ń lù mọ́ kò sí ìjòyè kan tó ráṣẹ kankan pa mọ́ gbogbo àṣẹ táwọn gọ́vnà ń pa èwo ló múlẹ̀ ńbẹ̀ bí wọ́n bá pé ẹ má dalẹ̀ bí ibẹ̀ náà wọ́n ó tún dalẹ̀ sí ẹ máa ń tẹ́ fojú ajé mẹ́bìrì ní Ìbàdàn ẹ̀yin Ìbàdàn tẹ́nu èésìn lára yín Allahu Akbar kabira. inna haulahi yuhibbuna al-ajilata. ń gbọ́. inna haulahi yuhibbuna al-ajilata. àlàyé lọ́lọ́run fẹ́ máa ṣe fún wa yìí o. inna haulahi. ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ díẹ̀ múra o. inna haulahi. ó ní tẹ́yìn aré kó fojú Fáṣọlá rí o. inna haulahi. à ń bọ̀dé lóde yìí ẹ má kọjá ààyè yín ìjọba wọn yìí yóò lágbára. gbogbo ọmọ Nàìjíríà ẹ jẹ́ ká mọ̀ pé gbọ́ ọ̀tún dé kò sí corruption mọ́ iná lílọ wọn gbọ́dọ̀ bá wa yanjú ẹ̀ a gbọ́dọ̀ máa rómi mu a gbọ́dọ̀ máa ètò hospital gbọ́dọ̀ wà dáadáa a sì gbọ́dọ̀ rọ́nà gidi máa rìn sí. inna haulahi yuhibbuna al-ajilata. ọlọ́ni wa ṣáájú ẹ̀dá Muhammad Allah. inna haulahi yuhibbuna al-ajila. ọlọ́ni wo òjíṣẹ́ ńlá Muhammad nbí táwọn ará yìí yẹ òpònú dé tí wọ́n ya fọ́rí dé nbí tí wọ́n ò ní làákàyè dé tó jẹ́ pé ntí wọ́n jẹ òjé wọn gbọ́n la ilaha illallah. yuhibbuna al-ajilata. wọn ò ro wájú wọn ò ẹ̀yìn ni wọ́n ń ro wájú ni wọn ò ro ẹ̀yìn o. yuhibbuna al-ajilata. wọn ò wẹ̀yìn wọn wò ní o. yuhibbuna al-ajila. kí ló kángun àwọn àtàná. wa yadharuna warahum yawman thaqila. ẹrù tí wọ́n ń tún dì í lẹ̀ wọ́n ti bọ́ wọ ayé ń bí nìkan ni à ń gbégbẹ́rù fáwọn ẹrù tí wọ́n ń dì í lẹ̀ fúnra wọn yìí wọ́n ó tún gbé déwájú Ọlọ́run lọ́jọ́ àlùkìyámà. wa yadharuna warahum yawman thaqila. ẹrù tó wúwo ni ẹrù tí wọ́n ń rù lọ tó bá dọjọ́ àlùkìyámà ẹrù tó wúwo ni wọ́n ó rù déwájú Ọlọ́run ẹ̀yìn náà wọ́n ó sì rú sí bọ́mọ sùkúù ṣe é rùwé rẹ̀ sẹ́yìn tí bá ń lọ sùkúù bẹ́ẹ̀ náà ní kálukú wọ́n ó rù ẹrù wa déwájú Ọlọ́run ò ní pé iná ni ẹ̀kọ́ làwọn alágbájá sọ ọ́nà ẹrù tí ó di ẹ̀yìn ni ó gbiná bọ́ ọba jọ́ máa ná ẹrù tí ó di ẹ̀yìn ni ó gbiná iná ajá ànámọ̀ ọ̀jáde ńbẹ sẹ̀yìrì ọ̀jáde ńbẹ làṣà ọ̀jáde ńbẹ la ilaha illallah. wa yasaruna warahum yawman thaqila. lọ́jọ́ tó wúwo. wa yasaruna warahum yawman thaqila. Ọlọ́run tó bá dojú àlùkìyámà ẹrù tó wúwo ni wọ́n rù déwájú Ọlọ́run. Ọlọ́run láwọn tẹ́ ń wo wọ̀nyí o. inna haulai. àwọn gọ́fúnọ̀sì tẹ́ ń wò wọ̀nyí. inna haulai. àwọn sínétọ̀sì tẹ́ ń wò wọ̀nyí. inna haulai. àwọn rẹ́ẹ̀pù tẹ́ ń wò wọ̀nyí. inna haulai. àwọn kánsílọ̀ àwọn ọ̀nàrẹ́bù àwọn chairman local government wa tá ń wò wọ̀nyí. inna Allahu akbar kabira. yuhibbuna
العاجلة سلام ويذرون وراءهم لا إله إلا الله يوما ثقيلا. ọlọ́run ni wọ́n rántí ọjọ́ tí wọ́n rù ẹrù tó wo wá bá èmi ọlọ́run ni gbogbo ayé nìkan ni wọ́n ń fẹ́ pọ̀pọ̀ sísìn tó inú ìjọba èyí tá a ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ yìí ìjọba tuntun èyí tá a ṣẹ̀ṣẹ̀ wọnú èyí tó jẹ́gbà ọ̀tun yìí la ilaha illallah àwọn ètò tá a gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ náà láàkà fúnjọba ẹ sì tẹ̀lé bẹ́ẹ̀ tẹ̀lé ẹ̀sìn yín ń bẹ lọ́wọ́ mi o ẹ̀sìn yín ń bẹ lọ́wọ́ mi ọlọ́run ló rán mi sí yín kìí ṣe mi èmi kọ́ bẹ́ẹ̀ bá ń wò mí ẹ máa wá wò pé àyè ti jẹ́ kí ló kàn wá pẹ̀lú bàbá yìí kí ló kàn wá pẹ̀lú ọ̀gbẹ́ni yìí ọ̀gbẹ́ni ni mí bàbá ni mí àbúrò ni mí ẹ̀gbọ́n ni mí ṣùgbọ́n ó yẹ kí n bá yín sòótọ́ ọ̀rọ̀. iná wulẹ̀ àwọn tẹ́ ń wò wọ́n yìí tá à ń gbà ń kónú ìjọba wọn yìí. jìlẹ̀tà. ayé tí ń ṣe pínpín ní jọ wọ́n lójú o. wáyà sàrú náà wọ̀rọ̀ ọ̀hún. wọ́n gbàgbé ẹrù tí wọ́n dì sẹ́yìn. wọ́n gbàgbé ẹrù tí wọ́n dì sẹ́yìn tí wọ́n ó di lọ́rẹ̀ bọ́lọ́run lọ́jọ́ àlùkìyámà. nahanu khalaqnahum. ọlọ́run ní sẹ́ fẹ́ gbọ́ tọrọ ni wọ́n sọ fún yín. washadadna asrahum. Allah. wa idha shina baddalna. La ilaha illallah. Dúpẹ́ fọ́lọ́run adúpẹ́ fún ọba àrà ọlọ́run lémi ni mo dá wọn o. nahanu khalaqina. èmi ni mo dá gbogbo àwọn tó ń ṣèjọba wọn yìí o. nahanu khalaqina. ọlọ́run lémi ni mo ṣẹ̀dá wọn. nahanu khalaqina. jalla ma la yamu. wa shadadna asrahum. èmi ni mo ti kàn yẹ agbára mọ́ wọn lápá. èmi ni mo gbé wọn sáàyè tí wọ́n wà tí wọ́n fi ń fẹ́ hò wọ́n yìí. nahanu khalaqina. ọlọ́run lémi mo dá wọn o wọn mẹ́ni ọ́ dá wọn ni. nahanu khalaqina. ẹrù èmi tí mo dá wọn kì í ti ẹ̀ bà wọ́n. nahanu khalaqina. èmi mo dá wọn èmi mo dá pòrí ìyálà ìyá wọn èmi mo dá wọn àyà wọn àwọn bàbá wọn àwọn bàbá wọn jọ̀hún náà tí wọn ò rí tí wọn ò bá láyé èmi mo dá wọn. nahanu khalaqina. èmi ọba jọ̀hún náà tún lọ bá a ṣe ìwọ kúrò bí mo ṣe wà. asrahum. jalla ma la yamus. wa idha shina baddalna amsalahum tabdila. jalla ma la yamus. وشددنا أسرهم ما شاء الله. وإذا شئنا بدلنا أمثالهم تبديلا. La ilaha illallah. òsì ọlọ́run ọba àlàyé. ọlọ́run lémi ọlọ́run ni mo dá wọn o. nahanu khalaqnahum wa shadadna asrahum. èmi ni mo sì fi wọ́n joyè tí a jẹ. wa shadadna asrahum. èmi ni mo gbé wọn dépò tí wọ́n dé. wa shadadna asrahum. wa idha shina. ọlọ́run ní bọ́bá wá tásìkò ẹ máa gbọ́ o. idha shina. ọlọ́run ní bọ́bá yá. idha shina. bọ́bá tásìkò lọ́dún èmi ọlọ́run. wa idha shina. tí mo bá fẹ́ ṣe bí mo ṣe fẹ́. wa idha shina. tí mo bá fẹ́ hùwà pé mi mọ̀ dá wọn. wa idha shina. ọlọ́run nígbà tó bá yá mi. badalina. La ilaha illallah. تبديلا. La ilaha illallah. بدلنا أمثالهم تبديلا. Allah. بدلنا أمثالهم تبديلا. ọlọ́run nígbà ó bá wá yá mi ńgbà ó bá ìsáàsì iná ńgbà tó bá yá mi. Badalna
ọlọ́run wàá change wọn àwọn tí wọ́n wà ń bẹ̀ tẹ́lẹ̀ máa ti change wọn. Badalina. ọlọ́run ló ní change kì í ṣe gbólóhùn ẹnìkankan ọlọ́run badalna amsalahum tabdila wọ́n change wọn sáwọn ẹlòmíì. Amsalahum tabdila. níbi change ti wá nìyẹn o. Tabdila. fúnra ọlọ́run gan ló ń bẹ́ẹ̀ o ó ní gbọ́ ọba yá wọ́n change wọn ó sì tó àsìkò ọlọ́run change àwọn àtọ̀. Allah. Amsalahum tabdila. jalla malamu jalla mal. tadhkiratun. Allah 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 Allah. اتخذ إلى ربه سبيلا. ìsásínà. khalaqnahum. ọlọ́run lé mi mọ̀ ṣẹ̀dá wọn. wa shaddadna asra. èmi mo fi wọ́n joyè tí wọ́n jẹ. wa idha shina. bọ́ bá tásìkò. badalna èmi ọlọ́run ọba ń change wọn. ń change wọn. níbi kí ti change ti wá nìyẹn. badalna amsalahum tabdila. Masha Allah. وإذا شئنا بدلنا amsalahum tabdila. èmi ọlọ́run ó change wọn. وإذا شئنا wọ́n kó wọn kúrò ńbẹ̀. wọ́n kó wọn kúrò ńbẹ̀. شئنا بدلنا أمثالهم تبديلا. La ilaha illallah. La ilaha illallah. Change dé. Change dé o. Change dé. أمثالهم. Change dé gbogbo ẹ̀yin oní corruption. Ẹ gbọ́dọ̀ change ẹ̀yin ọlọ́pàá. Ẹ̀yin ọlọ́pàá tí ẹ ń sanwó oṣù fún tó yẹ pé kọ́bọ̀kọ́bọ̀ tẹ̀ ń gbà ló kó àlùbáríkà kúrò nínú owó oṣù tí ẹ ń san fún yín. Ó kó àlùbáríkà kúrò. Ó bà aṣọ yìí ọrùn yín jẹ́. bọ́lọ́pàá bá dúró níwájú èèyàn ńlẹ̀ Saudi Arabia ó ń tọ̀ wọ́n máa gbọ̀n ní láì tí ì sọ̀rọ̀ ọlọ́pàá yẹn sọ̀rọ̀ bọ́ bá ń wọ̀ ọ́ lásán báyìí ó sì máa gbọ̀n bọ́ ọ bá wà l'Amẹ́ríkà bọ́lọ́pàá bá ń wọ̀ ọ́ lásán báyìí ó sì máa gbọ̀n bọ́ ọ wà ń Russia bọ́ ọ wà ń London the same thing náà ni. orílẹ̀-èdè yìí bọ́lọ́pàá bá dúró níwájú rẹ̀ ó béèrè ni pé ọ̀gá kílẹ̀ ń fẹ́ ọ̀gá kílẹ̀ ń fẹ́ aṣọ wàá rọ̀ rìmọ́ lọ́rùn asọ̀rọ̀ rìmọ̀ lọ́rùn ọlọ́pàá èèyàn jákujáku Allahu Akbar Allahu Akbar Allahu wọ́n bà ọlọ́pàá jẹ́ amsalahum tabdila ó ní rí aṣọ ọlọ́pàá kọ́ ọ̀rọ̀ ọlọ́pàá kọ́ wá mú ọ nínú ilé kẹ́rù ó sì bà ọ́ ẹ̀rù ò lè bà ọ́ torí ó ti mọ̀ pé bàbá ti kú ò níbi nísìnyí tó bá kèmí pẹ̀lú ẹ̀ méjì á change ọ̀rọ̀. ìdáṣínà. ẹni tí ọlọ́pàá London ń bá dé fìlà wàá bá ń lé eléyìí ń lẹ̀ wọ́n nu tó bá dé fìlà wàá mú nù lé èyí tó bá dé fìlà tó bá sí fìlà rẹ̀ tó fi ba bíyá yọ ọ fẹ́ gbàlàyé lẹ́nu rẹ̀ ni kò sí yẹn Nàìjíríà. ìdáṣínà badalina amsalahum tabdila. ẹ̀yin tẹ́tẹ́ ní gbogbo ẹ̀ ń gba igbó lọ́wọ́ àwọn èèyàn ẹ̀ ń gba kókè ńbọ̀lẹ̀ kò sí ńbọ̀lẹ̀ ń kó sí ńbọ̀lẹ̀ ẹ̀yin náà ń kó sí ńbọ̀lẹ̀ ń kó sí ẹ̀yin náà ń tún rè é tún ta ẹ̀ ń tún rè é tún ta ìyàlẹ́ jẹ́ kú láyé ìyà ẹ̀ ń gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn pé kò dáa ẹ̀yin náà fúnra yín lẹ̀ sí ń tún lọ rè é ta àrọ́mọdọ́mọ yín ó tòsí kú ni. Allah ìṣáṣínà. badalina amsalahum tabdila. Ọlọ́run nígbà àsìkò bá tó á change gbogbo nǹkan á change ẹ̀ náà ni a gbọ́dọ̀ change báyìí gbogbo owó wa tẹ́ ẹ kó gbogbo ẹ̀ ní kálukú yín ọ̀pọ̀ wàláì gbogbo ẹ̀ lẹ́ pọ̀ bí Buhari ọba lè pé ẹ pọ̀ àwọn fàdúà pọ̀ àdúà láàfin pọ̀ àdúà láàfin pọ̀ kú lára yín. nahnu khalaqnahum wa shaddadna asrahum wa idha shina badalina amsalahum tabdila. nánú kọ́lá Allah ọlọ́run lẹ́mi mọ̀ dá yín o ẹ bá ń sọ
fún ẹ pé mi mọ dá wọn o. khalaqnahum. wọn ò dára wọn o. khalaqnahum. bọ́lọ́pàá ń bá ń ṣe tiẹ̀ tẹ́ ń di ilé ń ṣe tiẹ̀ táwọn ata ni wọ́n máa gbowó káàkiri gbogbo ata ni wọ́n gba táàkì náà àwọn náà gbà làjì àpò wọn á kó làjì fúnjọba gbogbo yín pátá ẹ̀ sà àkáǹtì yín tẹ́ ẹ ṣe ń wájú ọlọ́run yóò sì sú yín yóò sú yín ẹ ṣe kọ̀ wá ní báláǹsì la ilaha illallah. nahnu khalaqnahum. àbí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà àwọn elépo àwọn náà tún ti bẹ̀rẹ̀ tiwọn. wa shaddadna asrahum. ẹ lè jèrè tó bá yẹ pé ká máa sọ́fà ní bá ń bẹ lẹ́mìí ẹ ní jèrè bọ́ ń tẹ̀ ń sè. wa idha shina. ọlọ́run ní básìkò bá tó. idha shina. Buhari ò sí láàrin ìgboro pẹ̀lú wa tẹ́lẹ̀. idha shina. oko wọn ní dàwúrà lọ́wọ́. idha shina. àwa la lọ rèé pé o. idha shina. ọlọ́run ní básìkò bá tó aróko wálé. bàdẹ́yìn amúdálẹ̀kùn tabdilan ọlọ́run láàyè yín padà lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn yín padà. amsalahum tabdila. inna awlayi yuhibbuna al-ajilata. ayé yìí nìkan ní bẹ́lẹ̀ mi wọn kí wọ́n kó wa. èyí ti jẹ́ fẹ́kìlá. ẹ sì kówó wa tẹ́ ẹ tún máa plan káwọn ọmọ yín ó tún padà dé láti ìwé èbó wọn ó tún máa wá kó ajẹ bẹ́ẹ̀ yìí ṣe ń kó ajẹ. àwọn ọmọ wọn ò ní dé ní a bá sì dé wọn ò ní sínkú ẹni tí ó ṣáájú wa láyé láyé. nahnu khalaqnahum. ọlọ́run lémi mọ ṣẹ̀dá wọn o. wa shaddadna asrahum. èmi mo sì fi wọ́n joyè tí wọ́n jẹ. wa idha shina. Allah. dalina amsalahum tabdila. wa idha shina badalna amthalakum tabdila. ọlọ́run lémi ọlọ́run ó change gbogbo ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó change ẹ̀. tabdila. ndẹ́yìn náà mi mọ̀ pé change ni lóòótọ́ Buhari wọn àti ìbúra fún Buhari táwọn èèyàn ti ń kó gbèsè tí wọ́n kó pamọ́ wọ́n ti ń kówó wa jáde wọ́n lọ kó wa sí báńkì ọ̀gá báńkì tí wọ́n kówó sọ́dọ̀ rẹ̀ òsì ní ọ̀pá ńgbà bá yọ kú òǹbẹ̀ ọ̀gá báńkì tí wọ́n kó wọ́dọ̀ rẹ̀ tó bá wọn gbowó pamọ́ òun náà ní kó dọ́là àtẹ̀lẹ́yìn lẹ́yìn káàkiri orílẹ̀-èdè yìí nígbà wọ́n ń dìbò lọ́wọ́ owó lẹ́ẹ̀tún máa fi rarú wa agọ̀nù ajẹ́ pé Nàìjíríà ó kú sóko òmùgọ̀ nígbà yẹn bá tún fowó rà wá owó ò lè rà wá mà owó ọ̀rà wá mà àwa náà ti rí ìrìn àká ti fojú rí gbogbo ẹ̀. nahnu khalaqnahum. ọlọ́run láwa la dá wọn o. khalaqnahum. wọn ò dọ́lọ́hún mà. wa shaddadna asrahum. àwa la ti fi wọn joyè tí ẹ jẹ. shaddadna asrahum. jalla ma la yamut. nahnu khalaqnahum wa shaddadna asrahum. Allah Allah. shina badalina amsalahum tabdila. ẹ bá mi wí dáadáa badalina amsalahum tabdilan. idha shina Allah. badalina amsalahum tabdila. jalla ma la yamut. شئنا بدلنا أمثالهم تبديلا. la ilaha illallah. بدلنا أمثالهم تبديلا. وإذا شئنا بدلنا أمثالهم تبديلا. jalla ma la yamut. شئنا بدلنا أمثالهم tabdila. خلقناهم. èmi mọ dá wọn o. وشددنا أسرهم. èmi ọlọ́run ọba ni mo fi ń joyè. وشددنا أسرهم. tó Buhari fúnra ara rẹ̀ náà your excellency
ọyẹ kọ́ ọmọ ntọ́tọ́tọ́ yẹ ọ̀rọ̀ pé wọ́n sọ pójú rẹ̀ lè òsì mẹ́jì ó le bójú ọba lè ẹranko pọ̀ ní Nàìjíríà wèrè pọ̀ ní Nàìjíríà anasu ajinasu wa akitharu hun anjas oníranrin èèyàn ní bẹ àwọn tangise èèyàn ọ máa wẹlú mi ní dúró báyìí ó ṣe bẹ èèyàn ní ẹranko sí ni ìwẹ ẹranko ni ó wà lọ́wọ́ ẹ bí ọba jẹ́wọ́ ẹranko gbogbo ntọ́kọjá lọ yìí ti jẹ́ àmọ́ èèyàn ẹranko ó ti jẹ́ àmọ́ ẹranko èèyàn. nahnu Allah. khalaqnahum Allah. wa shaddadna asrahum Allah. wa idha shi'na baddalna amsalahum tabdila La ilaha illallah. wa idha shi'na baddalna amsalahum tabdila. tó àti wá bọ́ sí change. Buhari bọ̀ ọba jáde tẹ́lẹ̀ tọ́jẹ́ pé ńgbà tá a mú ọ wá yìí náà ló tó jáde ta iṣẹ́ tó ṣe pọ̀ iṣẹ́ tó ṣe gbà wọ́n ti ń sọ fún ọ ò ń sọ pé kì í ṣe májíìkì ló ṣe o májíìkì ló gbọdọ̀ jẹ́ kó ní kálukú ọ bára rẹ̀ láàyè tọ́jẹ́ pé kò retí kó ní gbogbo àdìtẹ̀ májọba gbogbo àbàjọba jẹ́ kí wọ́n bára wọn láti mọ́lé lọ dáa gbogbo ẹni ó kówó jẹ pátá ẹgbàlàjì lọ́ọ̀rẹ́ fún nílàjì ńgbà tí ọba iná làjì yóò kù tán yóò kú ò láyé. Inna hadhihi tazkiratun. ìrántí lélẹ́yìí ọlọ́run ní ìrántí ni mò ń bá yín sọ. Inna hadhihi tazkiratun. Buhari ọ̀rọ̀ bá ṣe máa taná dọ́wọ́ rẹ o. Inna hadhihi tazkiratun. ọ̀rọ̀ bá ti ṣe máa gbégbé sí ayé rọrùn lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀dọ́wọ́ rẹ Buhari. Inna hadhihi tazkiratun. báwo la ṣe rọ́nà dáadáa máa rìn Buhari ọ̀dọ́wọ́ rẹ o. Tazkiratun. ọ̀nà tó bá sanjọ́ ti ń ṣe é bọ̀ láti yọ ọdún yìí Jonathan tún wá gba òbítíbitì owó wọn ò ṣe nǹkan kan tó fi lọ. Inna hadhihi tazkiratun. Èkó Ìbàdàn ebo tó ń tọ́ yẹ ká ṣe ká faná sí i láti Èkó kó dé Ìbàdàn alówó rẹ̀ lọ́wọ́ ẹni òwúrò kan ní kú ọwọ́. tazkiratun. ìrántí lélẹ́yìí o. man sha'a takhadha ila rabbi sabila. tọ́ faman sha'a Man sha'a. takhadha ẹni ọba wù nínú yín tẹ́ ẹ fẹ́ ṣèjọba yìí. sabila. inna hadhihi tazkiratun. tẹ́tí kíra lélẹ́yìí o fún gbogbo ẹ̀yin governors. tazkiratun. pàápàá jùlọ ẹ̀yin ọmọ ìyá mi nílẹ̀ Yorùbá. inna hadhihi tazkiratun. ọ̀dọ̀wọ́ rẹ̀ ò Ajímọ́bí. inna hadhihi tazkiratun. ọ̀dọ̀wọ́ rẹ̀ ò Amósùn. inna hadhihi tazkiratun. ọ̀dọ̀wọ́ rẹ̀ Arẹ́gbẹ́ṣọlá. inna hadhihi tazkiratun. ọ̀dọ̀wọ́ rẹ̀ Amósùn. inna hadhihi tazkiratun. ọmọ dọwọ́ rẹ̀ à ń bọ̀ dé Èkó ọ̀gbọ́dọ̀ bàjẹ́ torí pé wàhálà tí Babátúndé ṣe kó tó kúrò ńbẹ̀ yẹn kò gbọ́dọ̀ bàjẹ́ tó bá yẹ bàjẹ́ ìwọ yọ máa lẹ́nu o. faman sha'a takhadha ila rabbi sabila. La ilaha illallah. faman sha'a takhadha ila rabbi ọ̀rọ̀ ọgbọ́n orí mi kọ́ ni mò ń sọ o ọ̀rọ̀ Ọlọ́run ni mò ń sọ o. ọ̀rọ̀ tọ́jọ́ bá tèmi àtẹ̀yìn wí ni o. wáàsí ni mò ń ṣe fún yín o. ẹni ọba wù nù yín tó fẹ́ sórí ire tó fẹ́ ká máa ṣàdúrà fóun bó ń bá kú ònípò kó tẹ̀lé.
شاء اتخذ إلى ربه سبيلا. ńgbà tí Babátúndé ṣe tiẹ̀ ńgbà Babátúndé Fáṣọlá ṣe tiẹ̀ sẹ́ Babátúndé Fáṣọlá ṣe tiẹ̀ lákọ̀ọ́kọ́ ńgbà ó ṣe dáadáa wọ́n ní ó tún máa bá lọ ńgbà Ajímọ̀bí náà ṣe dáadáa nípínlẹ̀ Ọ̀yọ́ àtúní ó máa bá lọ dáadáa tẹ́ ẹ̀ sí la fi ní ẹ̀ máa bá lọ. àmọ́sùn dáadáa tó ṣe ni ẹ fi ní ó máa bá lọ o. ربي سبيلا فمن شاء اتخذ إلى ربه سبيلا. ẹni ó bá fẹ́ lo àlìjánnà ayé àtàlìkí àmọ́ nù yín kó tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run kó tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run gbogbo yín wọ̀nyí náà ni mùsùlùmí ẹ máa kírun ẹ máa kírun ẹ wáyé fún nǹkan kan ju kẹ́ ẹ sin lọ́hùn lọ ẹ máa kírun ìjẹ́ gómìnà ò pé á máa kírun ìjẹ́ sẹ́nẹ́tọ̀ ò pé á máa kírun ìjẹ́ house of rep ò pé á máa kírun ìjẹ́ pírẹsidẹ́ǹtì tá a yàn yìí òun ò ní fi irun ṣeré ṣùgbọ́n ńgbà tí bá ń lọ kírun ẹ̀yin olórí burúkú yòókù ẹ̀yin ẹ jókòó ńgbà Buhari bá ń gbórí ire tiẹ̀ lọ kírun ẹ̀yin olórí burúkú ẹ̀yin ẹ jókòó ẹ máa wò kẹ́ ẹ má sin lọ. أوصى آدم ابن أوشيس بأربعة أشياء. àwọn nǹkan mẹ́rin ń bẹ tí mo fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa léyìí tó jẹ́ pé látọ̀dọ̀ anabi Adam ló ti wọ́ ọ̀rọ̀ tí anabi Adam sọ fún ọmọ rẹ̀ Ṣíṣù ni. قال له يا أبني كل الله. لبني آدم جميعا. Allah. الأول أن لا تطمئنوا بالدنيا فإني أطمأننت بالجنة الباقية فأخرجني الله منها. Jalla ma la yamut. والثانية anabi Adam fúnra ara rẹ̀ ó ń bá ọmọ rẹ̀ Ṣíṣù sọ̀rọ̀ kó tó kú láyé ó ní wọ́n ọmọ mi Ṣíṣù torí òun náà nìkan lọ́mọlúàbí láàrin gbogbo 40 ọmọ àtẹyọ kan tó bí anabi Adam wa ń sọ fún ọmọ rẹ̀ pé wọ́n ọmọ mi àwọn nǹkan mẹ́rin ń bẹ tí n ó fi lé ọ lọ́wọ́ tó sọ fún gbogbo àwọn àrọ́mọdọ́mọ mi pátá sọ fún àwọn ọmọ rẹ̀ sọ fún àwọn àrọ́mọdọ́mọ kí wọ́n máa tẹ̀ lọ́rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin náà alákọ̀ọ́kọ́ ń bẹ تطمئنوا بالدنيا alákọ̀ọ́kọ́ ń bẹ kí wọ́n má fẹ̀mí balẹ̀ sáyé. فإني أطمأننت بالجنة الباقية فأخرجني الله منها. La ilaha illallah. anabi Adam nítọ̀ ntí mo fi ni wọn gbọ́dọ̀ fàyàbalẹ̀ sáyé ni pé Ọlọ́run gbé mi sálì jánà mo wá fàyàbalẹ̀ síbẹ̀ pé nǹkan kan ò tún lè dé bá mi ń bẹ̀ mọ́ mo ti débi tí wọ́n máa gbé Ọlọ́run ti gbé final stage mi ó ti gbé sí àlìjánà ṣùgbọ́n lójijì ni mo rí pé ó mú mi jáde ń bẹ̀ o káwọn náà ọmọ kí wọ́n má fẹ̀mí balẹ̀ sáyé pé ayé yìí làwọn máa gbé lọ wọ́n kúrò ń bẹ̀ o àkọ́kọ́ nìyẹn. وثانيا ẹlẹ́ẹ̀kejì لا تعملوا بأوى نسائكم فإني عملت بأوى امرأتي فأكلت من الشجرة فألحقتني ندامة. Jalla ma la yamut. tó anabi Ádámù tún ní ẹlẹ́ẹ̀kejì wọ ọmọ mi Ṣíṣù mo fẹ́ kọ́ ọ sọ fún àwọn àrọ́mọdọ́mọ mi sọ fún wọn o pé ẹnikẹ́ni nínú wọn kó má gẹ̀ẹ́sìn obìnrin ẹ̀rẹ́ ni ó sọ̀kalẹ̀ lórí oyè yìí obìnrin lọ taari ẹ̀ ìyàwó rẹ̀ wọ́n ń pé ó kìlọ̀ fún títí ìyàwó rẹ̀ gan okùn tó jẹ́ wọn yọ dànù kúrò ńbẹ̀ ńjọ́ tí wọ́n ó sì wá lé kúrò ńbẹ̀ pátápátá ìyàwó ọ̀tẹ̀lẹ̀ mọ́. anabi Ádámù ní ìwọ ọmọ mi sọ fún àwọn àrọ́mọdọ́mọ mi wọn kò gbọ́dọ̀ jẹ́ pé ìmọ̀ràn obìnrin ni wọ́n máa tẹ̀lé. فإني عملت بأوى امرأتي فأكلت من الشجرة فألحقتني ندامة. ó ní tí mo fi pọ̀ pé wọ́n máa tẹ̀ lọ́rọ̀ obìnrin ọ̀rọ̀ àwáwù aya mi àkọ́kọ́ èmi náà ọkọ rẹ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ rẹ̀ ló kó bá mi òun nìkan ni mò ń bá dámọ̀ràn ìmọ̀ràn tèmi pẹ̀lú ẹ̀ nìkan ńlọlọ́hún wò tó fi tún sọ pé ẹ kú ò lálìjánnà. Allah. والثالثة ẹlẹ́ẹ̀kẹta ń bẹ. كل عمل تريدونه فانصروا عاقبته فإني لو نصرت عاقبة الأمر لم يصبني ما أصابني. anabi Ádámù ní tún sọ fún àwọn àrọ́mọdọ́mọ mi sọ fún ọ ìwọ Ṣíṣù mò ń kìlọ̀ fún wọn ìbẹ̀rẹ̀ tí wọ́n bá ń ṣe tí a bá rí bẹ̀rẹ̀ nǹkan náà kí wọ́n máa wo bo ní ọ̀yọ́rí sí ìjọba lẹ bẹ̀rẹ̀ yìí
gbogbo yín tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ẹ wo wájú wò nbo ni ó yọrí sí ntẹ́ ń bá lọ yìí nbo ni ó yọrí sí àsìkò yìí la tún fi ń sọ fún Buhari tọ́jọ́ lórí ìjọba àwọn senators tuntun tá a ṣẹ̀ṣẹ̀ yàn àwọn house of rep tuntun tá a ṣẹ̀ṣẹ̀ yàn ń tó lè kó rọrùn bá wa lórílẹ̀‐èdè yìí ni pé bí a bá lọ síìtì kan ẹ fún wọn lówó wọn wọ́n padà á lé oníkálukú wọn ní ṣọ́ọ̀bù tí wọ́n gbé ń tajà tẹ́lẹ̀ kí wọ́n máa lọ tajà wọn owó síìtì tí a bá lọ ni kí wọ́n gbà. ntẹ́ ẹ bá ń ṣe lọ́wọ́ lónìí ẹ máa wo ibi tọ́rọ̀ ọ̀nà ọjà sí ló bá dọ̀la. Allah. والرابعة ẹlẹ́ẹ̀kẹrin. استشيروا في الأمر فإني لو شاورت الملائكة لم يصبني ما أصابني. ọlọ́run wá rán mi sí wọ Buhari fúnra ara rẹ̀ àtẹ̀yìn gómìnà tẹ́ jẹ́ tìpínlẹ̀ kọ̀ọ̀kan Ànábì Ádámà ní ìwọ sísù bá ń sọ fáwọn àrọ́mọdọ́mọ mi. استشيروا في الأمر. kí wọ́n máa fọ̀rọ̀ lọ kí wọ́n máa jókòó àwọn advisers burúkú náà dáradára tẹ́ ẹ ní tẹ́lẹ̀ tí wọ́n máa sì yín lọ́nà ẹ ní àdànù ẹ máa pe gbogbo àwọn èèyàn jọ ẹ máa gbọ́ ntọ́ ń bẹ lẹ́nu aráàlú káràlú ọ̀sọ̀yà tí ń jẹ wọ́n kí wọ́n sọ bí tó dé wọ́n sọ bí ara dẹ̀ wọ́n dé wọ́n sọ bí ara ni wọ́n dé ẹ máa bá wọn ṣe sáwúrà. فإني لو شاورت الملائكة لم يصبني ما أصابني. Ádámù ẹni tó bá jẹ́ kí mo lọ rèé ṣe sáwúrà àbí mo lọ rèé ní ìjókòó ìbára ẹni sọ̀rọ̀ papọ̀ pẹ̀lú àwọn màláyíkà ni ọ̀rọ̀ mi ò ní já bí ọjà sí o. nítorí náà àwọn tẹ́ ẹ máa pè jókòó ẹ máa pè wọ́n jókòó ẹjọ́ máa ṣe sáwúrà ẹnikẹ́ni Buhari má dáṣẹ pa torí bọ́ ọba dáṣẹ pa bọ́ bá ṣiṣẹ́ nísàlẹ̀ kò ní ṣiṣẹ́ lókè bọ́ bá ṣiṣẹ́ lókè kò ní ṣiṣẹ́ nísàlẹ̀ bọ́ bá ṣiṣẹ́ nísàlẹ̀ tó ṣiṣẹ́ lókè kò ní ṣiṣẹ́ láàrin o má dáṣẹ pa. تذكرة ما شاء الله إن هذه تذكرة الله 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 فمن شاء اتخذ إلى ربي سبيلا لا إله إلا الله فمن شاء اتخذ إلى ربي سبيلا وما تشاءون إلا أن يشاء الله. ẹnìkan ò ní gbọ́nù yín àfẹ́ni Ọlọ́run bá fẹ́ fi mọ̀nà. وما تشاءون èmi ò pé ẹ gbọ́ o torí bẹ́ẹ̀ bá gbọ́ bẹ́ẹ̀ bá parí ìjọba n ò ní rọ̀rọ̀ sọ ẹ má gbọ́ kẹ́ ẹ má gbọ́ lọ dáa náà láàfin máa rọ̀rọ̀ sọ gbogbo ògbà. إلا أن يشاء الله. Ọlọ́nlẹ́ni mo bá fẹ́ ni n ó fi mọ̀nà nù yín. هذه تذكرة. Ọlọ́run ní ìrántí lélẹ́yìí o. هذه تذكرة. wáàsí ni o. فمن شاء ẹni ó bá fẹ́ nù yín. اتخذ إلى ربه سبيلا. ẹni ó bá fẹ́ nù yín kó tẹ̀lé wáàsí. فمن شاء bẹ́ẹ̀ bá sì tẹ̀lé ẹ sọ pé aláàjì yẹn àti ẹ̀ mọ́tò kan pẹ̀lú tiwa. وما تشاءون. Ọlọ́run ní àní la ẹnìkan nù yín. ما تشاءون. ẹnìkan ò ní soríire ń bi wáàsí tá a ṣe yìí nínú yín. وما تشاءون. àní fẹ́nìkan mọ̀nà nù yín. إلا أن يشاء الله. Allah. إن الله كان عليما حكيما. ó ṣe wọn Ọlọ́run ọba ọlọ́gbọ́n. إلا أن يشاء الله. إن الله كان عليما حكيما. وما تشاءون إلا أن يشاء الله. Ọlọ́run lẹ́nìkan ò ní mọ̀nà àfẹ́ ni mo bá fi mọ̀nà nù إن yín. الله كان èmi Ọlọ́run عليما ọba olùmọ̀ ni mí ọlọ́gbọ́n ni mí mo gbọ́n jù yín lọ. ebe mi mọ̀ dá yín. في رحمته. Ọlọ́run lẹ́ni ọba wù mí máa fi kónú ọ̀la.
máa fi kónú ọlá. yudkhilu man yasha'u fi rahmatihi. ẹni ó bá wù mí máa fi kónú ọlá máa fi kónú ọlá. yudkhilu man yasha'u fi rahmatihi. Allah. wa zalimina. ọlọ́run ní ṣùgbọ́n àwọn alábòsí. wa zalimina. àwọn tẹ́tí wọn gbọ́ wá sí. A'adda lahum adhabani alima. ọlọ́run lémi ọlọ́run ti ṣàdéhùn yà. A'adda lahum. bẹ́ẹ̀ bá máa kọ̀ èmi náà sì ti múra yà. bẹ́ẹ̀ bá máa ọ̀rọ̀ mi kọ̀ sẹ́ èmi náà ti rẹ́dí ìyà fún yín. ọlọ́run lémi ọlọ́run ọba ajẹníyà ni mí lórí alábòsí. لقد جئناكم بالحق. بالحق òdodo ọ̀rọ̀ mo mú wá fún yín o. جئناكم بالحق ẹ̀yin tẹ́ ẹ lẹ́ńlá Àbújá tẹ́ ẹ ti dábújá. جئناكم بالحق òdodo ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ nìyí o. جئناكم بالحق ẹ má ṣòfin tí ó yí yín lọ́wọ́. لقد جئناكم بالحق ẹ má fo fẹ́ǹsì. لقد جئناكم بالحق ẹ má gbé ọ̀pá àṣẹ wa lọ bí ibi tí ó dáa. لقد جئناكم بالحق ọ̀rọ̀ ọmọlúwàbí ni gbogbo yín ó bára yín sọ. لقد جئناكم بالحق òdodo ọ̀rọ̀ tí mo mú wá fún yín nìyẹn o. ولكن أكثركم للحق كارهون ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nù yín ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ọkọ̀ òótọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ọkọ̀ ẹni ọba wa kọ́ yóò jẹ páànù yà ìyà táwọn aràn baba ńlá baba rẹ̀ ti jọ wọn jẹ yóò jẹ àwọn èyí táwọn àrọ́mọdọ́mọ ó tún jẹ láti ń bọ̀ nínú agboolé wọn yóò jẹ bu ẹ̀ pọ̀. تصبر 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 Masha. تصبر إن عقب الصبر خير ولا تجزى لنائبة تنوب ولا تجزى لنائبة تنوب wà ní ẹjẹ́ àṣẹ sùúrù. تصبر تصبر àfáàní ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù gbogbo ohun tí ò tó náà ni ó padà wá tó. تصبر gbogbo ohun tí ò tó. فإن عقب الصبر خير sùúrù ló dáa jù. الصبر خير ẹ̀kọ́ ló gbọ́dọ̀ jẹ́ fún wa ẹ̀kọ́ ni ẹ worú Buhari yìí nísìn ẹ wo bí ó ní sùúrù dé ọgbà fọlọ́n ọlọ́run ní mò ń bọ̀ ìwọ ó padà ṣáájú wọn. تصبر Allahu Akbar. تصبر Allah. تصبر إن عقب الصبر خير Allah. Allah. ولا تجزى لنائبة تنوب La ilaha illallah. ولا تجزى لنائبة تصبر إن عقب الصبر خير ẹ ṣe sùúrù olóore pọ̀ sùúrù dáa pọ̀. تصبر wọ́n ní sùúrù lè ṣe òkúta jẹná òkúta kọ́ ni ó jẹná ẹni tí ń ṣe ni ó ṣe sùúrù. تصبر Allah. إن عقب الصبر خير gbogbo ntí máa sábà parí gbogbo ọ̀rọ̀ sùúrù láyé oore ni. ولا تجزى لنائبة تنوب تصبر إن عقب الصبر خير ولا تجزى لنائبة تنوب ẹ fi òótọ́ ṣiṣẹ́ ẹ ṣe sùúrù bọ́lọ̀ ń bá pé bí ìjọba tẹ̀ ń rúlu ilẹ̀ ti là wàláyé ẹ̀ là pẹ̀lú rẹ̀. تصبر إن عقب الصبر خير. gbogbo ń tí parí sùúrù oore ni. إن عقب الصبر خير. jalla ma la yamut. ولا تجزى لنائبة تنوب ولا تجزى لنائبة تنوب. wọ́n fi ọ́ jẹ sínétọ̀ ni
wọ́n fi ọ́ jẹ rẹ́ẹ̀pù ni ọlọ́pàá ni ọ́ ni immigration ni ọ́ ni NDLEA ni ọ́ ni sójà ni ọ́ ni àní ọ̀sà ṣe sùúrù gbogbo ẹni ọba ṣe sùúrù ni ó jèrè ibẹ̀ gbogbo ẹni ọba ti ṣe sùúrù ni ó jèrè ibẹ̀ o ebe àwọn kan ní àṣẹ IG orílẹ̀-èdè yìí Allahu Akbar. La ilaha illallah, la ilaha illallah. Wa inda diki tankashiful qurub. Fa inna al-yusra ba'da al-usri yati. Náà ní ń bọ̀ ìyà yẹn jẹ́ èèyàn láti pilẹ̀ dópin. Fa inna al-usra. Bí ìyà bá ń jẹ́ èèyàn lọ́wọ́ yóò padà wá jọrọ̀ náà ni. Gbogbo ẹ̀yin tí mò ń dárúkọ wọ̀nyí ẹ̀yin ni ẹ lè mú orílẹ̀-èdè yìí da ẹ̀yin ọlọ́pàá gbogbo ẹni ó bá ṣe dáadáa nù yín yóò ṣoríire ayé àtàlùkìyàmà ṣùgbọ́n ṣe dáadáa jólóòótọ́ àwọn kan wọn ò ní fẹ́ máa dárúkọ wọn ò ní fẹ́ máa dá ẹnìkan ló jẹ́ IG lórílẹ̀-èdè yìí tó jẹ́ pé oore rẹ̀ sì kárí gbogbogbò oore IG tó jẹ́ ó sì kárí gbogbogbò nípa sùúrù nípa ká fojú wo nǹkan dáadáa pé àkọ́yẹ kọ́rọ̀ yìí yóò rí báyìí ló ṣe yẹ kó rí wọ́n ní ó padàánù ìjọba wọ́n bá padàánù ìjọba yóò máa bá wọn pààyàn ó lè ń èé pààyàn ẹ̀mí èèyàn gbọ́dọ̀ tọwọ́ mi bọ́ ó sì kúrò ń bẹ̀. Fa inna al-yusra ba'da al-usri yati. ìjẹ́ èèyàn ńlá rẹ̀ lónìí lórílẹ̀‐èdè yìí kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn. Wa inda diki tankashiful qurub. Allahu Akbar. Wa inda diki tankashiful qurub. abẹ́ pátá aláwọn yọrí gbogbo bí nǹkan bá lè lọ́wọ́ yóò padà dáa náà ni. Wa inda yóò dáa ni. tankashiful qurub. wọ́n gbà ọ́ sí lílé ọlọ́pàá lónìí. o ti yá ọ̀fẹ́ lówó bí kọmíṣánná ṣe lówó. ọwọ́ ń lọ báwọn olè lè bí àpòpọ̀. ẹbẹ́ nìkan ṣe gọ́fúnà tó yẹ pé àléébù rẹ̀ ni wọn ò rí àléébù rẹ̀ títí ó fi jẹ gómìnà ńgbà wá jẹ gómìnà làṣírí wá tún pé ní máa ń kó bá ń fáwọn tí ń pààyàn ní máa ń kó bá ń fáwọn amrobas. ó sì tún gbàgbó tí olóhùn ó tún joyè kò lè débẹ̀ mọ́ láéláé bí gbogbo Nàìjíríà bá dijú wà láì kò lè débẹ̀ mọ́. Jizati nufusu minal umur. La ilaha illallah, la ilaha illallah. Jizati nufusu minal umur. La ilaha illallah. Ya farajun qaribu atamidu ya farajun qaribu. Wa kam wajazat min nufusun min umuri. Allah. Ata min dunya farajun qaribu. Ngbọ́ bá sún yẹn ni ngbọ́ bá sún ni ayé torí kó sún ni má jẹ́ ó sún. Wa kam ajizat nufusun min umuri. Allah. Ata min dunya farajun qaribu. Allah. Ata min dunya farajun. máa forí tí yọ jàbí ọ̀dà. wọ́n ní kò sóhun tó pọ̀ tó dùn tí kì í lópin kò sóhun tó pọ̀ tó dùn tí kò ní lópin kò sóhun tó pọ̀ tó dùn tí kò ní lópin kò sóhun tó pọ̀ tó dùn tí kò ní lópin. òpin bẹ́ẹ̀ ẹran tí pọ́jọ́ kan bọ̀ wá tẹ́ ò fi pò sílẹ̀. kò sóhun tó pọ̀ tó dùn tí kò ní lópin. ọdún
ọdún mẹ́rin tó ń gùn yìí ó ń bọ̀ wá lópin. ọdún mẹ́rin tó ń gùn yìí ó ń bọ̀ wá lópin. òpin bẹ́ẹ̀ ọdún mẹ́rin náà ni. tó ń gùn yìí ó sì máa. ẹlòmí ó sórí eré mbẹ dáadáa ẹlòmí ó sì rí orí burú he. ẹ rántí Ọbásanjọ́ bàbá Ìyábọ̀ ọdún mẹ́rin tó ń gùn yìí ó ń bọ̀ wá lópin. ẹ rántí Babangida tí ń Maradona. ọdún mẹ́rin tó ń gùn yìí ó ń bọ̀ wá lópin. àlọ́ ọdún mẹ́rin tó ń gùn yìí ó ń bọ̀ wá lópin. ọdún mẹ́rin tó ń bọ̀ yìí ó ń bọ̀ wá lópin. Babangida darí wàrí bàbá Maradona. ọdún mẹ́rin tó gùn yìí ó ń bọ̀ wá lópin. Jonathan darí wàrí pẹ̀lú ìyàwó ẹ̀ ọdún mẹ́rin. òun pẹ̀lú ìyàwó ẹ̀ tiẹ̀ ní adarí wa. Muritala darí wàrí ní Nàìjíríà ọdún mẹ́rin tó gùn yìí ó ń bọ̀ wá lópin. àlọ́ ọdún mẹ́rin tó ń gùn yìí ó ń bọ̀ wá lópin. ọdún mẹ́rin tó ń gùn yìí ó ń bọ̀ wá. ẹ rántí Tinubu ọmọ Alájà ọdún mẹ́rin tó ń gùn yìí ó ń bọ̀ wá lópin. ẹ ṣe rántí Fáṣọlá lẹ́kọ̀ọ́ Bẹ̀dìrà ọdún mẹ́rin tó ń gùn yìí ó ń bọ̀ wá lópin. ẹ bá gbọ́ wá sí kó má dábàá mọ́. ọdún mẹ́rin tó ń gùn yìí ó ń bọ̀ wá. ẹjẹ́ sọ pé ọdún mẹ́rin tó ń gùn yìí ó sọ wá lópin. ọdún mẹ́rin tó ń gùn yìí ó ń bọ̀ wá lópin. ẹ rántí Tinubu ọmọ Alájà ọdún mẹ́rin tó ń gùn yìí ó ń bọ̀ wá lópin. ẹ bá rántí Fáṣọlá lẹ́kọ̀ọ́ Bẹ̀dìrà ọdún mẹ́rin tó ń gùn yìí ó ń bọ̀ wá lópin. Muritala darí wàrí kó tó rè kíyámà. ọdún mẹ́rin tó ń gùn yìí ó ń bọ̀ wá. torí pé la máa dé sínú dárí ìwàrí kò tó lọ kíyámà. ọdún mẹ́rin tó ń gùn yìí ó ń bọ̀ wá lópin. ọdún mẹ́rin ó padà wá dópin. ọdún mẹ́rin ń bọ̀ wá dópin. ẹ̀yin èèyàn mi tọ́lọ̀ ní ẹwà nù ìjọba eléyìí. tọ́ à ń bọ̀ délé kó mójútó lu èkó mọ́jì ọ́ dàrú. Ajímọ̀bí afẹ́ kó o ṣe ju tó o ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. ó kọ bàbá rẹ̀ dáa ó kọ tiẹ̀ náà dáa. o sì ní làákàyè. báwa ṣe nǹkan tó jẹ́ pé bá a bá pé ẹlòmíràn wá lẹ́yìn ọdún mẹ́jọ tiẹ̀ yóò máa gbìyànjú ni afẹ́ kó o gbìyànjú sí i. àmọ́sùn pẹ̀lú gbogbo ohun tó ti ń ṣe é bọ̀ náà la fi gbé ọ wọlé. Arẹ́gbẹ́ ìgbìyànjú rẹ lọ́nà Ọlọ́run ní gbogbo ààyè òun náà lọ́lọ́run fi dá ọ padà sípò náà. ẹ dákun ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa. Buhari tó ń bẹ lókè lọ́hùn ẹ máa bá wa fún un nímọ̀ràn. ẹ má jẹ́ ó bàjẹ́. orílẹ̀-èdè wa Nàìjíríà Ọlọ́run ó jẹ́ káwa náà gbádùn ń bẹ. á lálàáfíà ń bẹ. kò ní í sógun mọ́ kò ní í sọ̀tẹ̀ mọ́. Ọlọ́run ò sì ní í fara ní gbogbo wa. atọ́rọ fún gbogbo àwọn àlùfáà Ọlọ́run tí ń bẹ ní Nàìjíríà Ọlọ́run mọ́sà jẹ́ kẹ́mi wọn ogun fún wa. gbogbo àwọn tó ti bọ́ àlùkìyámà Ọlọ́run kó wọlá dáadáa tí wọ́n ṣe mọ́sà bá wa forí jìn wọ́n. gbogbo àwọn tí wọ́n ń já àfáà lọ́wọ́ láwọn kọ́ Imam Belkist. àwọn tó dúró déédéé tí èyí sàwọn àfáà alágúnmu. àwọn tó dúró déédéé tí èyí sàwọn àfáà 419. àwọn tó dúró déédéé tí kì í sàwọn àfáà gbájúẹ̀. àwọn tó dúró déédéé tí kì í sàwọn àfáà tí ń bọmọ lóòkú nú jẹ́. abẹ Ọlọ́run mọ́sà wà pẹ̀lú gbogbo yín. àwa tá a wá jọmọ kéwù yín náà Ọlọ́run má fi wálẹ̀ ńgbà kan. Ọlọ́run má fi wálẹ̀ ńgbà kan. àánú Ọlọ́run kó máa bá gbogbo wa. gbogbo ń tá a bá dáwọ́lé ní orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run jẹ́ ó yọrí sí dáadáa. Ọlọ́run jẹ́ ó yọrí sí dáadáa. Ọlọ́run kó wọlá bí Ọlọ́run ṣe fún Ànábì ní gbogbo ìgbà tó lò láyé ṣe. àwa náà ta wà láyé nísìn Ọlọ́run jẹ́ àrí tiwa ṣe o. Ọlọ́run jẹ́ àrí tiwa ṣe o. ọlá Kaaba Serif
ọlá Safa àti Marwa ọlá Baitul Atiq fúnra ara rẹ̀ ọlá Semsem ọlọ́run kó dákun àdúrà ẹni ó ti gbà ọlọ́run dákun má jẹ́ ó dàrú ẹni àdúrà rẹ̀ ò tí ì gbà gbogbo àwọn ọmọ wa tó kàwé tí wọ́n kàwé jọ tí ò ṣiṣẹ́ ọlọ́run má sábà wá fún wọn níṣẹ́ àlùbáríkà ọlọ́run bá wa fún wọn níṣẹ́ àlùbáríkà. Fasubahana rabbika rabbil izzati amma yasifuna wasalamun alal mursalina walhamdulillahi